walau istalifa thumma alfaini bada baba sho Adam almarhum Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn bá ṣàlékún gẹ̀ wọn andeko ọgọ́rùn ọdún àṣì bàbá ti sọ sẹ́yìn wípé èyàn lè lu ẹgbẹ̀rún ọdún láyé 1000 years 1000 thumma alfaini bada lẹ́yìn ìgbà náà tún wá lu another 1000 years Allah farabuda min yawmi taziru ila al-qabri kò sí ọjọ́ kan wà tó tún padà wọnú sàréè àwọn tàná ńkọ́ wọ́n ìpẹ́ ìkú láyé o àbábá Muhammadu àbábá Muhammada táwọn ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó ọ̀bá wọ ọlọ́run rí ọ̀ lè bọ́nú àdánwò tó wà ta lọ́lọ́run rẹ̀ gbogbo ẹlẹ́sìn tó ọ̀bá jẹ́ ta lọ́lọ́run rẹ̀ ronú dáadáa bóyá ọlọ́run ní pé ká ṣàlàyé rẹ̀ díẹ̀ fún wa nípa tọ́lọ́run àfi ká wá rí ọlọ́run ó lẹ́nìkan tẹ́mi àti ó máa jí ronú kan ó sọ fún àdégbò àwọn mọ́sálásí ó ní kọ́l huwallahu ahad ọlọ́run ọba mi ọ̀kan ṣoṣo ni o Allahu samad ọba àjíronú kan sì ni kí ni bẹ́ẹ̀ bí ọba àjíronú kan ìyẹn ni pé kò sí láyé ẹni tí ò ní sọkún kò sí láyé ẹni tí ò ní dààmú ẹ wo àwọn olówó ayé sóyè kún tó ní tí ó máa pọ́n lẹ́gún láàrin èmi àti ẹ ìdí fòró mi ní fòró rẹ ìyàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ ẹgbẹ́ níbi gíga láyé yóò máa sáré àti là àti lù àti soríire eré ni yóò máa sá ẹlòmíì lè yọ kó ṣubú kó gbàbẹ̀ kú ẹlòmíì lè yé ṣùgbọ́n yóò máa rò pé tí mi náà bá ìdólówó gbogbo ayé mi ti dá tí mi ìdólówó ayé mi ti dá ẹlòmíì òun àti ìyàwó ẹ̀ wọ́n jọ máa kópa wọ́n máa lọ wọ́n máa bọ̀ subhanallah ẹni tí ó pa náà wọ́n kò sí. sèmátọ̀ ẹni tó ti wá débi gíga òun náà tó ní ti ń sáré bá ètè ń pa wọ́n lẹ́rìn nígbà tí ìwọ ò tí ì ga nípò lẹ́kùn gbà tó ń ga tán ẹlòmíì ò lò lọ oní fìtínà rẹ̀ owó tí ò níhùn ní palẹ́kùn ṣùgbọ́n rọ́mọ bí olówó wa ló lọ kò rọ́mọ bí káàrin èèyàn ní mọ̀ tó pé tí máa dé Amẹ́ríkà báyìí tí máa dé London báyìí kò lọ béèrè lọ́wọ́ àwọn tó wà lọ́hùn ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí àwọn tó wà nílùú òkèèrè bóyá ní Saudi ní tí wọ́n lọ sàtìpó àbá àwọn tí wọ́n ti ń ṣiṣẹ́ nílùú èbó tí wọ́n ń sọmọdọ̀ tàbí tí wọ́n ń ṣe nǹkan kan wọ́n wá ń fowó ránṣẹ́ sáwọn kan lé ẹ má bá ń kọ́lé ẹ má bá ń ra sẹ́ẹ̀tì náà kan wá na ẹ̀yìn nu Ọlọ́run torí tẹ́ bá mọ wàhálà tí wọ́n ṣe ó kọjá rádaràda. gbogbo tó jẹ́ ọ̀rọ̀ fún aláàárín obìnrin ló lọ́hùn tó wọ́n fi lè ṣe obìnrin ìwọ lọ kọ́lé ìwọ lọ lówó ìwọ lọ ní mọ́tò tó wọ́n fi lè fẹjọ́ rẹ̀ sùn ìjọba ó sì gba gbogbo pọ́pátì rẹ̀ fóbìnrin nílùú èbó ọkọ wà lọ rẹ́ǹtì lé ọmọ nílé ọlọ́nà yóò wà dá dúró for years yóò mọ̀ wọ́kùnrin mi tí wàá mọ̀ bá a lóhun tí ọkọ rẹ̀ ń lò tẹ́lẹ̀ ọkùnrin náà tó ń lọ ọmọ wẹ́lò mi tí ó ti lé ọkọ tiẹ̀ kó ń lé ẹ wò kò sí stable love kò sí ìfẹ́ òdodo kò sí tangible love bóbi ìdí sunkún ọ̀fẹ́ lọkùnrin sunkún ọ̀fẹ́ nílùú èbó àwa arọ́kùnrin gidi àròbìnrin gidi lọ níbi tí wọ́n fẹ́ lọ́nu wọ́n wá ṣiṣẹ́ táàkì pọ̀ èèyàn mélòó ní ṣe táàkì Nàìjíríà báwa ṣe sunkún ìlú èbó pé tá a bá débi àyè ìwádà làwọn ìlú èbó náà tó dọ̀ọ̀tàn náà tó sunkún pé àsọlọ́n tiẹ̀ ń bẹ ètò jọmí lójú ni dókítà kan tó fún sọ́nà tó kú ó wá kámẹ́lá mo ní kí ló pa dókítà wọn láìsàn òkè ṣé kò ní oògùn tí ó lò tara rí òfin ya ni tó bá sì rí àwọn ní ká ní ọba gbé bàbá yìí lọ ilé ìwòsàn ní ara rí ò bá sì ya àìsàn ní dókítà pa ó sàfẹ́ ká mọ̀ pọ́lọ́ ń lo subhanallah a lọ bá àfà a lọ bá pásítọ̀ kódà lọ bá babaláwo pé afẹ́fẹ́ yàwó ẹ bá ń yẹ̀ wò ṣé kádàrá lágbájá àti lágbájá só papọ̀ sí mo lè fẹ́ ẹ lọ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìléèrè kí ní pọ́n lẹ́kún tó ju ìyàwó wọn lọ sáwọn òwò àyẹ̀wò fúnra wọn ni ọlọ́ àṣewọ̀ náà lọ́lọ́ àṣewọ̀ lọ́lọ́ ayé alájọ Kọmọrùdín ayé lóyún ọlọ́run mọ́ dàgbà rú mọ́ lọ ó láwọn kan ń wá ayé ìrọ̀rùn àwọn kan ń wá ayé ìnira àwọn kan ń sunkún iṣẹ́ àwọn kan ń sunkún ọmọ àwọn kan ń gbọ́ ọmọ ṣògùn ibi ẹnìkan tí ń rẹ́rìn tó ń fò sókè tó ń dunnú ẹnìkan ń bẹ ní kọ̀rọ̀ yàrá tó sunkún tó ọ̀sán tòru torí kò rí gbádùn ayé ọkọ ló ń dẹlòmíì láàmú ejò lẹlòmíì fi ṣaya kálukú ẹja àbíra wa pé kí la wá ṣe láàyè kí ló mọ̀ ṣe
lọ́gọ́rùn ọdún sísìn subhanallah ayé ti dàrú ayé ti rújú nǹkan ò tó mọ́ torí pé àdọ́lọ́mọ̀ àníta wa lọ́lọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó lọ bá àṣírí bọ́bá fẹ́ káyé èrè ó dá àfikọ́ borí ẹ̀ láṣìírí bọ́bá fẹ́ rí ọlọ́run àfikọ́ borí ẹ̀ láṣìírí wọ́n àṣírí rí tọ́bá fẹ́ rí ọlọ́run kí ni jẹ́ àṣírí ó ń làṣírí kọ̀kọ̀ ní ìtí pamílẹ́kùn tí mo pamọ́ra tí ìfi rẹ́rìn bọ́ta tó fi fọlá mi tọrọ tí ń pa ẹlòmínà ẹ̀lẹ́kùn tó pamọ́ra tẹ́mi ò rí táfi fọlá rẹ̀ tọrọ Allah wọ́n pè mí sí ìnáwó kan èmi ò sì lólò ẹ̀yìn lẹ́ ń sàánú wa mo bá kọjú sí ìyá àfà àyà mi 10,000 káànù jẹ́ fi bùgá wọn mo dé ta yẹni abẹ́gbẹ̀wò kọ́ mọ́mọ́gọ́ mo fi lẹ̀lẹ̀ abẹ́gbẹ̀wò kíníkan mo fi lẹ̀lẹ̀ abẹ́gbẹ̀wò àdùgbà 1,000 ní sáà náà àwọn èèyàn ṣe lọ́gbọ̀gbọ̀n èmi náà rẹ́rìn díẹ̀díẹ̀ lówó tí mo yá lọ́wọ́ yá àfà mo wá bọ́ta mo dé di mọ́tò mi bẹ́ẹ̀ làwọn kan sì ti ń sọ pé ṣé bẹ́yìn ní jẹ́jẹ́ ẹ wo bí ṣe ná owó àwọn ilé ní owó lọ mo ya kíkẹ́ ọkọ̀ mo lọ tó bá ti torí mi filé ọkọ̀ lẹ̀ tó bá dọ́dọ̀ mi lórí owó olówó tí mo ná sẹ́gbẹ́ yóò padà sọkàn ni bá a ṣe lù sẹ́mi nù ẹni ọ̀hún ò ti náwó fún léré kò náwó fún ìyàwó rẹ̀ nulẹ̀ o ọkùnrin mi yan obìnrin mi lálẹ́ òun bí ọmọ mẹ́ta ìsìn sanwó iléèwé wọn àtọmọ àtìyàwó ní tọ́jú ìyàwó tinú ilé rẹ̀ wà lẹ́kọ̀ọ́ fún kọ́ ọmọ rẹ̀ wọ́n lè fowó sùkú àmọ́ yóò gba àwọn tí ń display tó jẹ́ pé àwọn ẹbí wọn àwọn ará wọn wọn ò gbádùn kéde lómi ní lọ́mọ́kà lọ́dọọdún ń bẹ nínú ilé rẹ̀ tí ò rí 20,000 bẹ̀rẹ̀ owó subhanallah àṣírí ni ọlọ́wárí máa bòyàn láṣírí máa dúró tíyàn tó o bá ti túyàn láṣírí àṣírí tiẹ̀ náà ní tú kẹ́rì ọkùnrin míì làṣírí ẹ̀yà rẹ̀ òbò mọ́ gbọ́dọ̀ bí ṣe ń báyàwó rẹ̀ sọ àmọ́ sọ Saheed Òṣùpá ó ní kí ló dé gan tẹ́yìn ọkùnrin bá péjọ kí ló dé tẹ́ máa ń sọ̀rọ̀ ìyàwó tẹ́ bá fẹ́ tẹ́ máa ń sọ pọ́ọ̀rọ̀ obìnrin máa fẹ́ sú mi torí pé ọ̀bù láṣírí ìwọ náà àṣírí ò ní bò torí pé ọ̀bọ̀kọ rẹ̀ láṣírí àṣírí tiẹ̀ náà ò ní bò lóòótọ́ àṣírí a máa jádàwó a máa jẹ́ fìtínà a máa jẹ́ wàhálà at times ṣùgbọ́n kọ́ ọ̀bọ̀ ẹ̀ ló dáa torí pé ẹni ọ̀fẹ́ tú láṣírí mbóyè ló sànù rẹ̀ lọ́la ọmọ o gbogbo àwọn tó kó rọra tó fọkàn sí pé àwọn ni wọ́n dúró tì ọ́ wọ́n lè jọ́ta rẹ o alukuran ó ní wọ́n àṣà antakara òṣèyà ń bẹ nínú àwọn tó fọkàn sí wípé ẹni bí ni wọ́n tó ti kọ̀ wọ́n tì tó bá wọn ṣe mọ́ pé ẹni bí lélẹ́yìí ń sọ̀rọ̀ mí náà dáa ń wà tí ò dá sí mi ń ṣe tí ò dá àyẹ̀wò yóò kọrin ló ti tó ṣẹ̀tọ́ gbà wọ́n wọ̀ khairul lakum ó mọ̀ lólórí rẹ̀ wọ́n àṣà àǹtò ibùṣẹ́yà àwọn kan wà tó fayé rẹ̀ fún wọ́n wọ̀ sharrul lakum àwọn ni ó pọ̀ lẹ́kùn wallahu ya'lamu wa antum la ta'lamun tọ́rọ́ lọ́n lọ́ba tó mọ̀ ẹ̀yin ò mọ̀ nǹkankan bàbá wa ìmáàmù àgbà lùlù kírun àwọn ni mẹ́ńtọ̀ mi náà sì ni bàbá mi wọ́n sọ̀tà kan fún mi níjọ́ kan wọ́n làfà jẹ́jẹ́ mu ní nàm wọ́n làfà kan wà gbogbo ayé ló nífẹ̀ẹ́ rẹ̀ ha tó bá yọ lọ́ọ̀kan báyìí gbogbo àwọn yẹn máa kọ́lẹ̀ fún un ní máa respect ní máa rága bò èrò wá pọ̀ ọmọlẹ́kí ó pọ̀ ló wá díjọ́ kan ló wá pa ọmọlẹ́kí rẹ̀ kí ló dáhùn yẹn nífẹ̀ẹ́ mi ṣé ń wá bàbá ayé fọ́ fún yín wọ́n rún fún yín bí ẹ ṣe ń tẹ̀wọ́ náà wọ́n pè ọ́ ní sísí inú rẹ̀ ń dùn àwọn bọ́ọ̀sì èkó wọ́n sọ ẹ̀dá pẹ̀rẹ́ ajásẹ́ wọ́n gà á ẹ̀mọye olóṣèlú tí wọ́n gà bẹ́ẹ̀ wàlẹ́ wọn fẹ́ tí ń ṣe o ọdún mẹ́jọ ló máa lò gbogbo ayé ló ti gbọ́ owó wọn fẹ́ gbà lọ rẹ̀ ló bá díjọ́ kan àfáà ìbá ń ṣe wáàsí dáadáa àfáà tí sì sọ̀rọ̀ àmọ́ ṣe wáàsí dáadáa gbogbo ọjọ́ àlàmísì ló bá gbé wáàsí bọ́ta lérò pé ó parí wáàsí tán ta ló ní béèrè bá ṣẹ́wó kan ṣe náwó nù aṣẹ́wó tó pọ́pùlà dáadáa nínú ìlú náà aṣẹ́wó wa gbọ́ wáàsí àti ìwọ̀n tó wá fẹ́ béèrè irú béèrè wèrè wo lọ fẹ́ béèrè ló bá ní àfáà ìbéèrè mi ni wípé gẹ́gẹ́ bí ẹ ṣe mà kéèyàn jẹ́ bẹ́ẹ̀ bí aṣẹ́wó kọkùnrin wá báyàn lájọṣepọ̀ kó wá má fúnyàn ní owó iṣẹ́ tó ṣeun kó wá gbàgbé nǹkan lẹ̀ séèyàn lè fún ní nǹkan yẹn padà àbí kéèyàn fún lápèjúwe bẹ́ẹ̀ ṣe wá sọ́dọ̀ mi lánàá tẹ́ wá bá mi lájọṣepọ̀ tẹ́ ẹ̀ fún lówó kíní fìlà yín tẹ́ ẹ gbàgbé lẹ́rè ló bá mú fìlà àfa àbọ̀ta ṣé ó dáa kí n fún yín padà àbí kí n mọ̀ fún yín àti tẹ́sú yín tẹ́ ẹ gbàgbé làwọn yẹn bá ní fìlà àfa mọ̀ ní tẹ́jú bàbá àsáfà àmọ́ ìyá lè yẹn bá ń yọsẹ̀ ní kọ̀ọ̀kan léjèèjì ìwọ́tọ̀ lọ nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tọ́ gbábú lásán tọ́ ti fara ya ọgbọ́kọ̀kọ̀ rẹ̀ fún yàn lóyún lọ́dáná sán
ọgbọ́n pọkọ rẹ̀ ń yàrá lásán lọ́ba bá tiẹ̀ jẹ́ lọ́lọ́sàsí pé kó má lè ṣe mọ́ ó dìbò bá dọ́dọ̀ tiẹ̀ nìkan ẹni ó nífẹ̀ẹ́ rẹ̀ lọ hétì ẹni tó hétì ẹni ló nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ìjọ sì túnú tó ìmọ̀ ọmọléke gbogbo àwọn ọmọ pátá ní ẹ lọ òbí wọn lọ mú wọn ó wá dòru àfáàfẹ́ ṣe tàájúd ó rí gbogbo ilẹ̀kùn tí ẹ sílẹ̀ ó mọ̀ láti tilẹ̀kùn àfáà náà wọlé lọ́ọ̀rì ẹgbẹ́ nǹkan ti tán làfáà bá rọmọ kéèkàn tí máa ń sọkún kí ló fẹ́ kó tó ń sọ ó ní kí ìsọgbẹ́ fẹ́ báyà mi sọkún ìbá dáa àìwá dójú tì mí àfà ẹ dákun ẹja máa sá lọ báyìí kí ló tó mọ́ ó ní kí ló dé ẹja máa sá lọ làfáà bá sún mọ́mọ́ ó ní wọ́n ní ìfọkànsí pọ̀ lè dúró tì mí nínú àwọn ọmọ àfà ní ìṣe mo kàn fẹ́ wo àwọn òwò ló nífẹ̀ẹ́ mi àwọn òwò ni ó dùn ó àwọn òwò ló bò mí láṣìírí láà ó ní gbogbo ayé wa tú ìwọ nìkan lọ dúró tì mí látòní lọ àṣírí ò ní túmọ̀ ọmọ nìkan ló lámì lákànnù gbogbo ọmọ lèkè àfà ó wá dán Thursday tó tẹ̀lé lọ́mọ bá tó bọ̀ ta ẹ jáde wá o ẹ jáde wá ẹ má bọ̀ ní máa ń polongo àwọn èèyàn ní bọ̀ ta àwọ̀ ẹ̀sìn rẹ olórí búẹ́sì náà fà subhanallah alẹ́ lómi àmọ́ ìyá mi lẹ́nu àfọ̀ wà níbi ìkómọ wọn mọ̀ sọmọ ló kọ́ lọ bóyá wọ́n ń gbèrún lẹ́yìn kó bàbá tọmọ ní ọ̀rọ̀ àwọn àfà wọn ò dìde wọ́n sọmọ ló kọ́ wèrè tí sọ̀rọ̀ tí kásùn bá yóò mọ̀ sí ìdájọ́ subhanallah alẹ́ ẹ̀wọ́ lọ́n rí tẹ́ bá dàmọ̀ ọgọ́rùn ọdún sísìn tó bá dé lọ́kàn yóò fi balẹ̀ àwọn èrò bá tó pé wọ́n pọ̀ ju tẹ́lẹ̀ lọ wọ́n ti pe àwọn èèyàn wá sẹ́wọ̀n pé bí èèyàn bá ṣe dáadáa ẹ̀ ní rí yàn ó dìgbà táburú bá dé wọ́n wá dé bíbà àfáàfà tó ní àkọlé wá síbá tó ní ṣìnà wọn ní àfáà olójó dáa fún ọ ṣìnà gan ló dáa làbá sọ̀rọ̀ ṣìnà ló bá dásìkò àti béèrè ta ló ní béèrè o làbí àṣẹ́wò bá tó náwó àfóò tó sọ fún ìtọ̀sẹ́ inú lásẹ́wọ́ bá ní ìbéèrè mi ní wípé gbogbo ẹ̀yin tẹ́ jókòó yìí kò sí ètò wà lìjẹ́ nínú yìí bíbélì gẹ́ni wá di ohun gbogbo dájúdájú kọ́ sí di ètò di òtítọ́ bẹ̀ mọ́ ẹ̀rí yàn lóòótọ́ ẹ̀rí lóòtẹ́ẹ̀lì dákun torí ọlọ́run kí ló lọ sí lóòtẹ́ẹ̀lì sọ ọmọ ló bá ní gbogbo yín bẹ́ẹ̀ ṣe dúró yìí ẹ̀ ń wà tí ṣubú àfà ọlọ́ọ̀tì ṣubú ẹni rí ni ó ní kí n parọ́ mọ́ òun káwọ ẹni tí ó dùn tí ṣètò ọlọ́run tí ó tiẹ̀ bò ńlá sí rí àwárí nìkan kan fọmọ yìí látòun lọ èmi náà di mùsùlùmí látara wà fátáwò ó yẹ ká máa chẹ́kì ara wa wò tó bá yẹ pé àwọn olóṣèlú bá ń ṣe bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí àga wọn má jáde wò fún ọ tí ẹ bọ́ta kẹrin gbóró wò kẹrù bóyá àwọn èèyàn nífẹ̀ẹ́ yìí nàbí ń ṣépè fún yín lóòótọ́ orí àga tẹ wa kò ṣépè tá a lè ṣe tí ó mú oṣù mọ́tẹ́ bá bọ́ọ̀lẹ̀ mẹ́yìn pé ó máa dà yín tírántírán gbogbo ẹnikẹ́ni tí ń kówó òlu jẹ nínú olóṣèlú tí ní mẹ̀kúnnù lára tí ń fìtínà wa ọlọ́run ní dá yín sí tọ́mọtọ́mọ ọlọ́run fi yà jẹ́ yín àfi tẹ́ bá ṣètò ara àdúgbò kí là ń bá ka ẹ̀ tí ẹ̀ ronú àtibọ̀tán ẹ̀ ronú ọjọ́ ọ̀la ọgọ́rùn-ún ọdún sísìn ẹ̀ tí ẹ̀ ronú rẹ̀ ẹ̀ sì wá ná ẹ̀ kó jẹ́ ẹlòmíì ẹ̀kẹ́ rẹ̀ wọ́pọ̀ ikùn ẹlòmíì yà ayọ̀sùn lórí owó olówó àwọn kan sì ń fòrò wọ́n ń dààmú kẹ́rin obìnrin ló ti daṣẹ́wó lónìí ṣebí nítorí pé ẹ̀sìn ẹ̀tọ́ yín ni wọ́n lè jẹun tó dáa wọ́n lè mú tó dáa kó ọmọ tó máa rí lọ́kùlọ̀ ẹni tí ó bá ṣòfò ó ṣòfò lóòótọ́ o ṣùgbọ́n kẹrin àwọn tí ń ṣòfò lónìí ìjọba ẹ̀yìn lẹ́fà. ẹ dákun torí ọlọ́run sọ ń bóyàn láṣìírí sẹ́mi náà ń bóyàn láṣìírí episode 2 ni nínú ọgọ́rùn-ún ọdún ìtàdé fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ká tó bọ́ sí episode 3 ó lọ rẹ̀ torí ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ń yálè ó sì bá sọ ní ọmọ yálè mọ́ ó lò ní yálè mọ́ ṣùgbọ́n òun ní yàlàyé kan tẹ́ ń tọ́jú dáadáa báyìí òun fọ́ fún yàlàyé o ìfún lówó ó sì ń bá a sùn kódà ó lò ti lọ sọ́dọ̀ aṣíwájú elégbòogi ó ti lọ gbá gbogbo àwọn flọ́ṣà gbogbo rẹ̀ ó ń kàn dáadáa aṣíwájú elégbòogi ẹ̀ níwálẹ̀ ẹ̀ mọ̀ lọ sókè nílé iṣẹ́ yìí ò ní jóná ẹ gbọ́ ló bá ní orúkọ́dà tó ń bọ̀ lónìí èyí dúró kí ìyàwó yá aláyé o ìgbà tí aláyé ò dé ó jẹ́ ìyàwó bọ̀dá ẹni tí ó dúró tì ayé rẹ̀ padà tàbáyé ẹni ọ̀n bá sóre ìyàwó ẹ̀gbọ́n mi ní ẹni tẹ́ bíbí ọmọ ìyá ọmọ bàbá olóòmọ ló bá dì mọ́ ó ní mo fi ilẹ̀ ọ̀rẹ́ bí ọ dákun bò mí láṣìírí ìní síbẹ̀ mọ́ kódà ní yálè mọ́ àti bàbá sọ́kù sọ́jà àsára ilé ẹni níbà níyàwó náà bá kọ́lẹ̀ bàbá ọkọ mi ẹ dákun ṣàánú mi ẹ pa mí lé ẹ má pa mí ta ó ní mo gbọ́ má síbẹ̀ mọ́ ẹni tí wọ́n láṣìírí gbàjọ́ tọ́sẹ̀ kan
náà bá dé di ayò náà fi ní òdà kéèyàn máa tayò ìsọkúsọ tí ń bẹ̀ ń bẹ̀ ìyẹn ń tayò báyìí lẹ́nìkan bá ní mo kó ta mo kó pé ó ní ọ̀tá mi ń jẹ́ òpè tí ń lù lọ́tẹ́ máa ń lù ìyàwó rẹ̀ tó rẹ̀ àbúrò rẹ̀ tí ń jẹ ìyàwó rẹ̀ kò gbúdọ̀ sọ̀rọ̀ ó ní fàyọlẹ̀ àwé ìgbélé mi débi o ó ní èmi kàn fi sọ̀rọ̀ ni ó fi sọ̀rọ̀ kí ni ọ̀rẹ́ àbúrò mi ń bá ìyàwó mi sọ ó ní lọ́ba àbúrò rẹ̀ léèrè subhanallah ló bá délé àbúrò ìyàwó bọ́bì ta ni ń bọ́ lájọṣepọ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n ní ń bá lájọṣepọ̀ ní ọ̀rẹ́ mi bò ẹgbọ́ ọ̀rẹ́ mi ń bá yín lájọṣepọ̀ sóònù wà dáńgbà tí ó gọ̀ subhanallah lẹ́gbọ́n bá ní àbúrò mi ọmọ ìyá mi ọmọ bàbá ni ọ mo fi alájọbí bí o dákun torí Ọlọ́run ṣé lóòótọ́ ni toróbìnrin tí bá yá níbi ìbá pa rẹ̀ yóò pọkàn àṣírí di méjì ọ̀rẹ́ filẹ̀ ọ̀rẹ́ bẹ̀ pọ́ùn filẹ̀ ọ̀rẹ́ bí ọ dákun mọ́ tùmí láṣírí ní síbẹ̀ mọ́ kò sí mọ́ ẹ̀gbọ́n náà falájọbí bẹ̀ kó tú àṣírí ta ni ó tú I need your comment ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ ẹ comment ta ni kó tú láṣírí ta ni kó mọ́ tú láṣírí gbogbo ẹ̀yin dẹ́ràn wá lọ mo dúpẹ́ o lórí episode 1 tá a ṣe kọjá lẹ́nìkan pè mí mo fọkọ bòyín láṣìírí Ọlọ́run dákun bá dúró tì ó ní àfa ìlú wo lọ wà mo ní ọmọ Ìkìrun ni mí lọ́sùn state ó ní sẹ́yìn lè kọ́lé sóògùn state mo ní kíní fi ṣèyàn ó ní bẹ́ẹ̀ bá kọ́lé gan ẹ lè ta ilẹ̀ náà mo fún yín nílẹ̀ tó wọ́ ti yẹ mílíọ̀nù báyìí ẹ wá gbà wọ́n dẹ̀ ti ṣèwé rẹ̀ wọ́n sì kó ránṣẹ́ sí à ní agbára Ọlọ́run aṣíwájú ní ẹni dèrò ẹ̀yìn Ọlọ́run bá ń dúró tì Ọlọ́run mọ́ fi lẹ́lẹ̀ ìkẹ́nu àwọn èèyàn wa náà tó gbọ́rọ̀ Ọlọ́run mo ní ẹ̀yin àfáà tẹ́ ń pariwo pé tọ̀ ẹ má ṣe báyìí má ṣe báyìí mọ́ ìwọ tó gbọ́ kàràdà lọ́wọ́ ọmọ èké ọ̀fọ̀yìn rọ́pò ẹni wo mọ̀ nípa tá à ń pè ní ìjírá wọn ò mọ̀ sọdún ìjírá wọn lọ ṣe wá wọn èèyàn mẹ́rin ló máa déètì ìjírá báyìí ok tábà wá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ já create platform kan tó máa jẹ́ channel tó máa sọ gbogbo news latest news about Islam làbá ń rò ìgbé ká ṣe báyìí wọ́n ní a register o a ṣe gbá o a ṣàwo ibi àti ń rò lọ wà láìlẹ̀ nìkan bá sì ní àfà send me your answer mo bá ṣàlàyé fún ọ èlé lè fẹ́ fi bẹ̀rẹ̀ mú níye báyìí ni ó sì fún wa ní lájì rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá náà mo fọkọ bòyìn láṣìírí gbogbo tẹ́ ń fẹ́ nínú ayé Ọlọ́run bá ń ṣe fún yín má dá yín láàmú o tí ẹ bá ṣe láyé ìbá ti sú àwa náà ṣé studio láwà yìí táà ti ń pariwo cameraman ó gbowó studio gbowó editor gbowó wá àti ń lọ bí 500 lórí YouTube tó bá jẹ́ pé 5,000 la máa ń ṣẹyọ kọ̀ọ̀kan sẹ́ẹ̀tì mọ́ èyí tó jẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ láì bèrè lọ́wọ́ yín tẹ́ fi ń dùn wá nù Ọlọ́run bá dùn iná mélòó la fẹ́ kànú yín adípèrè Ọlọ́run pa àlẹ́yìn yín episode 2 ni o tó bá jẹ́ episode 3 ọ̀nà wo lọ́ọ́ gbà pàdé Ọlọ́run tó fi ráyé lò tó fi rọrùn lò wọ́n máa ṣàlàyé rẹ̀ fún yín àbá àjẹjàgbà ló kọ́ mi ẹ máa bá share rẹ̀ ẹ máa save ẹ̀ dé wà lórí fóònù yín kẹ́ máa gbọ́ kó máa jẹ́ ìṣítí ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ẹ máa fi bẹ̀rẹ̀ pé Ọlọ́run ọlọ́rọ̀ rẹ ti ń gbọ́ yìí dákúnjájú àmì ó gbà ó bá tó wá fẹ́ gbà tán ìwọ tó share rẹ̀ ìwọ tó send ẹ̀ síyàn download ẹ̀ kó send ẹ̀ síyàn tàbí kó lọ YouTube mi àfa àjẹjàgbà TV kó click subscribe kó máa tẹ̀lé wa lọ lórí ilé ìdáàdẹ̀ sọ á padà launch ẹ̀ á pè ní Amurullah Islamic Channel ẹ lọ sórí Facebook ẹ lọ sórí website Amurullah Islamic Channel lágbára Ọlọ́run á launch ẹ̀ láìpẹ́ gbogbo latest news about Islam ẹ máa gbọ́ ẹ máa wò mẹ́ abáàdéjàgbà ló kọ́ mi o salamu alaykum.